Olúwaṣèyí ààrẹ o mèyí lójúde Adéoyè líṣọjọ́ ìbí ààrẹ o mèyí lójúde èèmọ̀ ìṣàlámọ̀ mo gba ààrẹ o mèyí lójúde ọmọ àbọ̀lùṣogbo ààrẹ o mèyí lójúde ìmọ̀ ìṣọjọ́ ìbí o ààrẹ o mèyí lójúde. ọlọ́dún mọ̀mọ́tọ́ rẹ̀ lọ́dún Olúwaṣèyí onímọ̀lọ́gọ́gọ́ kan bí Adéoyè ọmọládé Adésìdá ọmọ àbọ̀lùṣogbo ọdọọdún náà ẹ̀rọ yẹ ọdọọdún náà ẹ̀rọ òrùn pé wọ́n afọ́jú èyí ṣàṣemọ́ gúnugún èkú ní rèwerèwe pé mọ̀ra kú ní rèwerèwe wá dàgbà wá dògbó wà á péye òbí rẹ bàbá òun débi gíga láyé pé mọ̀ra dèrò ẹ̀yìn o Adéoyè gbàmúlẹ̀yẹ kí n bá ọdún pẹ́ lọ́wọ́ adẹ́dá alámọ̀kò mọ̀rí rẹ àgádágodo ẹ̀mí kò ní mú ológun àjímọ́roro aláàfin àjọbọ jigbini bí àtẹ ẹlẹ́kẹ̀ èyí rẹ ní mọ̀fọ́ kímìkì ológúnlógún ìyẹn ní mọ̀fọ́ kímìkì ọlọ́gbọ̀lọ́gbọ̀ ìyẹn ní mọ̀fọ́ kímìkì ilé àbárẹ̀ lákúrẹ́ ilé ọmọ ọba Adésìdá ọmọ wa ọlọ́mọ wà jílùjà ẹkùn ọmọ wa ọlọ́mọ wà jí gẹrẹsí kí ni mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí mi kọ́ mo wá mọ̀ mọ́gùrù gbìyàn ìgbìrì kí mọ́mú gbìyàn èdè mi ọmọ wa òjé mi òṣìṣì ọmọ òkú iye ọmọ òkúba ọmọ kékeré sọmọ lóde ẹsẹ̀ kó máa rọ́ rẹ kẹ́sẹ́ ọmọ olúdá ẹni ẹni làkọ̀ àmúdà tẹ́rẹ́ poró àmúdà jẹ́gìrì pọmọ ọmọ ẹyẹ tí orí adé ọmọ èjì kìí ṣe bí ìrì ọmọ ẹni kìí ṣe bí èjì ọmọ igi mẹ́ta òkèdà ọ̀run tìmọ́tì agbára olókèdà ọgbọ́mọdé tó ń tọ̀pọ̀ rìgbọ̀ òdì rẹ̀ ó dákun gbọ́mọdé tó ń tekuru pélébé ọmọ ẹkùnkéré tọrọwá ọmọ ẹkùnkéré wo gele ọwá lolúwa mi ẹ̀rù tó gbé ọlọ́pàá kèlú lọ́ba ó sì gọ̀gọ̀ dìnà kìnnú kèlú lọ́ba ẹ̀wò mi róróró ọwá lolúwa mi ẹ̀rù tó gbé ọwá róṣò ògógó owó ẹ̀wù gógó ọwá kété ṣàìdédé ṣe mí mọ̀bó ó kú ọdún o Adéoyè Àkúrẹ́ òye mẹ́.